Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Abule lásìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni wọ́n wá sẹ́sì gbọ́ yín láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. Ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn agbésùnmọ̀mí gbé ìyàwó olórí abúlé kan àti ọmọ rẹ̀ méjì ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ ti tẹ obìnrin nọ́ọ̀sì kan ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó fi áyọ̀nù ìlọ́ṣọ jó ọmọ ọdún 13. Àjọ NSCDC ti mú oníjìbìtì kan ní ìpínlẹ̀ Kano. Àwọn ọ̀dọ́ gbìyànjú ìjínigbé ní ìpínlẹ̀ Èkó, ọwọ́ tẹ àwọn afurasí. Ètò tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dọ́kì lọ́hùn fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbésùnmọ̀mí gbé ìyàwó olórí abúlé kan àti ọmọ rẹ̀ méjì ní ìpínlẹ̀ Kaduna. Àwọn afurasí ajínigbé ti gbé ìyàwó àti àwọn ọmọ méjì tí wọ́n jẹ́ ti olórí abúlé Galadimawa ní ìjọba ìbílẹ̀ Igabi ní ìpínlẹ̀ Kaduna. Hussaini Umar tó jẹ́ ọba àti Sakin Fada Galadima tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé àwọn agbésùnmọ̀mí ló wọ abúlé wọn bìbà pẹ̀lú ìbọn yínyìn èyí tí wọ́n fi lé àwọn olùgbé kí wọ́n tó ya bo ilé ọba náà tí wọ́n sì gbé ìyàwó rẹ̀ Fatima àti ọmọ méjì Abdullahi àti Kamal lọ. Ọwọ́ ti tẹ obìnrin nọ́ọ̀sì kan ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó fi áyọ̀nù ìlọ́ṣọ jó ọmọ ọdún 13. Ẹni ọdún 32 kan tó jẹ́ nọ́ọ̀sì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Amarachukwu Nzekwe ní àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n fẹ̀sùn pé ó ṣe ọmọ ọdún 13 báṣubàṣu nípa fífi áyọ̀nù ìlọ́ṣọ jó ní ìpínlẹ̀ Anambra. Àfúrásì náà tó jẹ́ ọmọ bíbí Ezinefite ní ìjọba ìbílẹ̀ Àgùbàtà ní ìpínlẹ̀ Anambra ní ọwọ́ tẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ka tó ń rí sí ìgbáyégbádùn àti ọ̀rọ̀ obìnrin lẹ́yìn tí fọ́nrán náà gba gbogbo orí ìtàkùn àgbáyé kan. Ní báyìí wọ́n ti fa àfúrásì náà lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí tó lóòrìn. Àjọ NSCDC ti mú oníjìbìtì kan ní ìpínlẹ̀ Kano. Àjọ ara ẹni làbò ìlú ìyẹn Nigeria Security and Civil Defence Corps ti ìpínlẹ̀ Kano ti mú ẹnìkan tó jingiri nípa gbígbà àwọn ènìyàn ní owó láti bá wọn wáṣẹ́ ìjọba ní iléeṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Kano. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ibrahim Abule sọ pé ẹni ọdún 22 afurasí náà Muazu Muhammad Ibrahim ni wọ́n mú lẹ́yìn bíi ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ti ń wá. Afurasí náà ló ń gbé ní Sagagi quarters ní ìjọba ìbílẹ̀ Kano municipal ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó gba ẹnìkan ní owó tó tó mílíọ̀nù kan ó lé pẹ́sẹ́. Gẹ́gẹ́ bí Ibrahim ṣe sọ, ó ní afurasí náà ló díbọ́n pé òun jẹ́ èèkàn kan gbòógì ní iléeṣẹ́ ìjọba tí òun yóò sì bá wọn wá iṣẹ́. Ó tẹ̀síwájú pé ìwádìí ti bẹ̀rẹ̀ tí àwọn yóò sì mójú afurasí ba ilé ẹjọ́ ní kété tí àwọn bá parí iṣẹ́ ìwádìí wọn. Àwọn ọ̀dọ́ gbìyànjú ìjínigbé ní ìpínlẹ̀ Èkó, ọwọ́ tẹ àwọn afurasí. Àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Èkó gbìyànjú láti jẹ́ ọkùnrin atakọ̀ kan gbé ní agbègbè Ìgbògbò ní ìjọba ìbílẹ̀ Ìkòròdú. Àwọn afurasí náà ní Táíwò Láyínká, Azeez Sodiq àti Saheed Monstrol ní ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Benjamin Hundeyi fìdí mímú àwọn afurasí náà múlẹ̀ tó sì ní àwọn afurasí náà ni wọ́n fura sí bí olè tàbí ajínigbé tó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí wọn. Oníjọba ìlú wọn lórí ìròyìn Kayegbo fún títò ní orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti ìkànnì Jígí Alára káfíńrì pàdé o. Ọdún mọ́ gbogbo wa, ọdún mọ́ wa. Ọdún mọ́ wá ìkànnì Jígí
mẹ́rìndínlógún bàbá gbogbo.